òwe akíjẹ méjìlá bá Àlàdé yìí ní ìpìlẹ̀ rẹ̀ nínú Ogbè Òfún nínú odù Ifá. Kódà ìtàn kan bẹ lẹ́yìn rẹ̀ tí ó jẹ́ kó yé wa yékéyéké. Àmọ́ ìtàn tí a máa ń gbọ́ nípa òwe yìí ni wípé arákùnrin Àlàdé yìí ẹni ó máa ń fi iṣu sísun àti omi sí ẹ̀bá oko rẹ̀ fún ẹnikẹ́ni tí ebi bá ń pa tàbí òǹgbẹ ń gbẹ tó bá kọjá láti mú un lọ́fẹ̀ẹ́. Àmọ́ o ẹyọ kan nu méjèèjì báyìí òun ni wọ́n mú, wọn ò lè jẹ méjèèjì papọ̀. Ìlú adọjọ́ kan àwọn àjèjì méjì kan wọ inú ìlú yìí wá. Ebi ń pa wọ́n, ó ti rẹ̀ wọ́n tọ̀bọ̀lọ̀. Nígbà tí wọ́n wá dé ẹ̀bá oko Àlàdé yìí, ó wá yọjú sí wọn wípé ẹyọ kan nu méjèèjì lẹ lè mú o. Ebi tí ń pa wọ́n yìí ló jẹ́ kí wọ́n mú iṣu sísun. Gbogbo àná la sì mọ̀ wípé iṣu sísun nílò omi púpọ̀ kó má bàa háni lọ́fun. Wọ́n jẹ́ títí débì kan tó fi jẹ́ pé ó há wọn lọ́rùn báyìí. Nígbà wọ́n ń pòfóló ni wọ́n pé fún wa lómi. Kọ̀mọ̀dá wọn lóhùn títí táwọn méjì fi gbẹ́mìí mì sí ẹ̀bá oko rẹ̀ báyìí. Ẹni àwọn aráàlú wá wọ̀ lọ sí ọ̀dọ̀ kábíyèsí níbi tí yóò ti fi jófin wípé ààbọ̀ orí ò nítumọ̀, bó bá fẹ́ ṣoore ó ṣe wá ṣoore yìí kó pé. Àmọ́ ẹ jẹ́ ń kí odù yìí. Odù Ọ̀fún ọ̀hún ń ló gàtẹ́ tó sì kì báyìí pé Ogbè fún 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 Ogbè fún 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 bí ìrókò bá ya méjì ọ̀kan agbó òmíràn á sì rọ. Adíá fún àwọn méjèèjì tó fẹ́ jọba nílẹ̀ ìràwọ̀ Ifẹ̀. Wọ́n ní kí wọ́n rúbọ kí aláṣẹ kan bá àtáyé gbé, kí ẹ̀kọ́ kan gbóná jàre. Ọ̀gbẹ̀bọ òrúbọ ẹni tí Ifá yàn ló jọba, àwọn yòókù ló bá fi rẹ̀wẹ̀sì gbèlú. Ifá tẹpẹlẹ mọ́ wípé ipò aṣíwájú gbọ́dọ̀ jẹ́ ọ̀kan kó sì mọ́ pín yẹ́lẹyẹ̀lẹ. That is, leadership must be singular and undivided. Because where two people tussle for power, there's confusion and instability. Ìtàn Ifá tó wá wà lẹ́yìn Ogbè Òfún yìí gangan ló sọ fún wa nípa àwọn ọmọọba méjì ní ìlú kan tí wọ́n jọ ń jìjàdù láti di ọba lẹ́ẹ̀kan náà. Yánpọnyánrin wá bẹ̀rẹ̀ láàrin ìlú. Gbogbo nǹkan dàrú nítorí wípé oníkálùkù ló ní alátìlẹyìn tiẹ̀ tí wọ́n jọ ń gbéná wojú ara wọn. Nígbà tí ìlú ò fararọ, òní wọ́n wá béèrè lọ́wọ́ Ifá. Ifá wá jẹ́ kó yé wọn wípé ẹnìkan ṣoṣo ló lè jẹ́ adarí, ló lè jọba. Ìkejì ó bá sowọ́pọ̀ kí ìṣèjọba rẹ̀ ó bá lè lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀. Òun la rí níbi ìparí odù Òfún yìí tó sọ wípé ẹni tí Ifá yàn ló jọba, àwọn yòókù ló bá fi rẹ̀wẹ̀sì gbèlú. Nítorí náà bàbá ń dìjàdù láti di olórí kò lè já mọ́ọ̀yàn méjì lọ́wọ́, ẹnìkan péré iná ni ó já mọ́ lọ́wọ́. Àìjèjì lábà Àlàdé, èkejì tí ó bá wá já mọ́ lọ́wọ́ yìí kò gbọ́dọ̀ sẹ́tanú. Ìfọwọ́sowọ́pọ̀ láti lè ṣe ipò adarí yìí kó lè bọ́ síbi tó yẹ kó rí ló yẹ káwọn méjèèjì òjò máa ṣe. Ló tún wá dé wá fún ọ̀rọ̀ Yorùbá tí wọ́n fi kásẹ̀ rẹ̀ lẹ̀ tó wípé ọ̀kan lọ ní ọ̀kan lọ́ba. Níbi tí orí bá ti pé méjì báyìí ó ti dẹbọra nù. Power must be unified to avoid chaos. Kí n tó mọ̀ nígbà kan tí ọ̀pẹ mọ́ láṣẹ Èdùmàrè. Ajé o. Ó dàbọ̀.